Very distinguished ladies and gentlemen, I welcome you all to the Palace of Kabiyesi, His Royal Majesty, Oba Engineer Michael Olusegun Adesina, the Oba Olowu of Owu-Ijebu. Today, Kabiyesi is declaring the 2023 Owu-Ijebu Day celebration. At the palace today, we have some of the high chiefs and the Otumas. It gladdens our hearts to celebrate this. Welcome to Olowu Palace. Wá sọ́dọ̀ mi lénìí, inú mi dùn púpọ̀. Ìtàdé ń ṣe yìí pé a fẹ́ ṣe ọdún ọmọ Olówu, àṣẹ láyọ̀ o, àṣẹ lálàáfíà o. Ìtàrò kò ní bá ìtàrò jẹ́ o. Bá dẹ̀ ṣe fẹ́ ṣe lọ́dún yìí náà kéré, àwọn ọmọ wa tó wà nílé, tó wà lókèrè, àwọn náà bá wa ṣe nú ẹ̀ o. Ayọ̀ ayọ̀ la máa rí o. Orúkọ tèmi Ọba Engineer Michael Olusegun Adesina Olùkẹ́ra the second. Mo dẹ̀ ti wà lórí oyè yìí tí ẹ fi mí sí ó di ọdún 16 years. Inú mi dẹ̀ dùn pé kí ni tá bẹ̀rẹ̀ yìí a ti ń ṣe tẹ́lẹ̀ ó lọ sí ìsinmi díẹ̀ fún ọdún mélòó, ṣùgbọ́n a tún ti wá bẹ̀rẹ̀. Bá dẹ̀ ṣe bẹ̀rẹ̀ yìí a bẹ̀rẹ̀ dáadáa, a dẹ̀ ṣe ọdún yìí láyọ̀ àtàlàáfíà.